Assalamu alaikum. Ẹ káàbọ̀ padà. Ní dárúsù tí ó kọjá, a kọ́ ẹ̀kọ́ nípa àwọn àpẹẹrẹ méjèèjì tí ń bẹ fún ẹ̀wọ̀ jazmu, as-sukun àti al-hadfu. Ẹ̀wọ̀ sukun àti al-hadfu ká nǹkan kú. Mo rò pé gbogbo àwọn eléyàn ti di àgbọ́yé. Lónìí, insha Allahu ta'ala, ohun tí a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ náà ni al-mu'rabat. Àwọn ọ̀rọ̀ tí máa ń yí láti ibi ẹ̀wọ̀ raf'u lọ sí ibi ẹ̀wọ̀ nasibu, láti ibi ẹ̀wọ̀ nasibu lọ sí ibi ẹ̀wọ̀ yálà jazmu tàbí khafdu. Tá bá bi ọ́ wípé ila kam qismin tanqasim al-mu'rabat, ìpín mélòó ni àwọn mu'rabat pín sí? Al-mu'rabat qisman, ìpín méjì náà ni. Qismun yu'rabu bil harakat, ìpín kan tí ó máa yí pẹ̀lú àwọn ẹ̀wọ̀ fatha, kasra, dhamma, sukun. Àwọn ẹ̀wọ̀ tó wà nìyẹn. Wa qismun yu'rabu bil huruf, ìpín kan tí ó máa yí pẹ̀lú àwọn arafi, àwọn wáwú, alifu, nun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ á máa mú gbogbo ẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan. Qismun yu'rabu bil harakat. Tá bá bẹ̀rẹ̀ wípé kam naw'an alladhi yu'rabu bil harakat, ìran mélòó ni àwọn èyí tí máa ń yí pẹ̀lú àwọn ẹ̀wọ̀ tá ti mọ̀? Arba'atu anwa', mẹ́rin náà ni. Al-ismul mufrad, òun ni alákọ̀ọ́kọ́, gbogbo wa la ti mọ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì ni jam'u at-taksir. Ẹlẹ́ẹ̀kẹta jam'u al-mu'annathi as-salim. ẹlẹ́ẹ̀kẹrin al-fi'lu al-mudari' alladhi lam yattasil bi akhirihi shay'. Gbogbo àwọn eléyìí náà la ti mọ̀. Gbogbo àwọn eléyìí èyí tá ń kọ́ lónìí ó kàn dàbí sọ́márì nǹkan tí a ti kọ́ sẹ́yìn ni. Bẹ́ẹ̀ kàn ṣe tẹ́ ẹ sí làákàyè yín nìyẹn tí ò fi ní dàrú. Àǹfààní tó wà ń bẹ náà nìyẹn. طيب، بماذا تعرب هذه الأنواع الأربعة؟ bó ni àwọn ìran mẹ́rẹ̀ẹ̀rin ṣe máa ń yí? Kí ni wọ́n fi máa ń yí láwọn ìran mẹ́rẹ̀ẹ̀rin yẹn? Nípò ẹ̀wọ̀ raf'u ni, àbí nípò ẹ̀wọ̀ nasibu àti nípò ẹ̀wọ̀ jazmu, khafdu. Bó ni wọ́n ṣe ń yí? Kí ni nǹkan tó fi máa ń yí? Kí ni máa ń jẹ́ àpẹẹrẹ ẹ̀wọ̀ wọn níbi raf'u àti níbi nasibu, níbi jazmu àti níbi khafdu? Naam, kulluha turfa'u bid-dhamma. Gbogbo ẹ̀ látòkè délẹ̀, ìyẹn ni gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin. A máa fún wọn lẹ́wọ̀ raf'u pẹ̀lú dhamma. Wa tunsabu bil fatha. A dẹ̀ máa fún lẹ́wọ̀ nasibu pẹ̀lú fatha. Wa tukhfadu bil kasra. A máa fún lẹ́wọ̀ khafdu pẹ̀lú kasra. Wa tujzamu bis sukun. Yóò dẹ̀ máa gba ẹ̀wọ̀ jazmu pẹ̀lú sukun. Hal kharaja an hadhihi al-qa'ida shay'un? Ǹjẹ́ nǹkan kan jáde nínú qaida yìí? Ìyẹn ni pé ǹjẹ́ ó ní àwọn nǹkan tí ó takò, tí ò bá qaida yìí lọ nínú àwọn tá ti kọ́ ní ismu mufradu, ní jamu taksiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn ìran mẹ́rẹ̀ẹ̀rin yẹn? Kharaja an dhalik thalathatu ashiya. Àwọn kan mẹ́ta ó lòdì sí qaida yẹn, kò bá qaida yẹn lọ. Alákọ̀ọ́kọ́ ń bẹ ni jam'u al-mu'annathi as-salim, àkójọpọ̀ orúkọ àwọn obìnrin tó là. Fatunsabu bil kasra, ìyẹn tiẹ̀ wọ́n máa gba ẹ̀wọ̀ nasibu pẹ̀lú kasra gẹ́gẹ́ bá ṣe mọ̀, bá ṣe kọ́ ní eléyìí tí ó kọjá.
ìwà àpèjúwe rẹ̀ náà ni ìwà àwọn àyà tó wà nínú Quran. A'udhu billahi minash shaitanir rajim. Khalaqas samawati bighayri amadin tarawnaha. Ẹ rí pé khalaqa as-samawati, khalaqa Olúwa Ẹlẹ́dàá wa ṣẹ̀dá as-samawati, ó ṣẹ̀dá sánmà. Ẹ rí pé sánmà bíbà yìí ó wà ní ipò ẹ̀wọ̀ nẹ́síbù ṣùgbọ́n kẹsìrọ̀ ló wá gbà nítorí pé ó jẹ́ kí ni o jamu'u al-mu'annathi as-salim, àkójọpọ̀ ọ̀rọ̀ orúkọ àwọn obìnrin tó là ló jẹ́ kó gba ẹ̀wọ̀ kẹsìrọ̀ bíi tí ò fi gba fatiha. As-samawata ló yẹ kó jẹ́ àmọ́ ló jẹ́ pé jamu'u mu'annathi as-salim ni ló jẹ́ kó gba fatiha yẹn. So a ṣe ìrọ́bù rẹ̀ inshallah. Ẹ ti mọ ìrọ́bù rẹ̀ gan, kò nídìí àtúnfẹ̀ fún lórí ìrọ́bù rẹ̀ mọ́. السماوات مفعول به منصوب وعلامة نصبه الكسرة نيابة عن الفتحة لأنه جمع المؤنث السالم. خلق أنت معنى فعل ماض مبني على الفتح إلى آخره. وفاعل راتما الله هو خلق هو àádà lọ bá Allah tí ó ti wá ní ṣáájú àyà yẹn, Suratul Luqman yẹn. So àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì al-ismu alladhi la yansarif, ọ̀rọ̀ orúkọ tí ò kí ń gba ẹ̀wọ̀n méjì. Fayukhfadu bil fatha, a ó máa fún ní ẹ̀wọ̀ khafudu, yàní yóò máa gba ẹ̀wọ̀n ọ̀sàlẹ̀ pẹ̀lú fatha gẹ́gẹ́ bá ṣe mọ̀ léyìí tí ó kọjá. Àpèjúwe rẹ̀ náà ni àyà tí ń bẹnu Quran. Salamun ala Ibrahim. Ibrahim nínú àyà yẹn ó gba fatha. Ala Ibrahima ni. So kò jẹ́ kìí ṣe ala Ibrahimi. Ala Ibrahimi ló yẹ kó jẹ́. Àmọ́ bó jẹ́ pé Ibrahim ó wà lára àwọn ismun la yansarif ló jẹ́ kó gba fatha dípò kẹsìrọ̀ tó gbà yẹn. Rò pé a ti gẹ́tì ẹ̀ báyìí. Tòdà wá fẹ́ ṣe ìrọ́bù ilé báyìí nísìn. Salamun ala òkè àti ìdẹ́bi ìrọ́bù salamun mubtada àti khabaru nìyẹn. Ẹ má wọrí, a padà débẹ̀ láìpẹ́ inshallah. Ala àti mọ̀ harfu jarri. Ibrahim اسم مجرور بآلا وعلامة جره الفتحة نيابة عن الكسرة لأنه اسم لا ينصرف. lórí pé ọ̀rọ̀ orúkọ tí ò lè gba ẹ̀wọ̀ méjì ni. So mani'u min sarfihi ẹ̀ in tí ò jẹ́ kó lè gba ẹ̀wọ̀ méjì a padà máa kọ ní ìdádi inshallah, kìí ṣe inú marhala táwa yìí. So ẹ sáà tí mọ̀ báyẹn ìpìlẹ̀ rẹ̀ nìyẹn. Náà ẹlẹ́ẹ̀kejì nìyẹn. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ al-fi'lu al-mudari'u al-mu'tallu al-akhir. ọ̀rọ̀ ìṣe tí à ń ṣe lọ́wọ́ àbí tá padà máa ṣe fi'lu mudari'u eléyìí tí aráàfin tó kẹ́yìn rẹ̀ lárùn, aráàfin alárùn ní ọgbẹ̀yìn rẹ̀. So òun tiẹ̀ fayujzamu bihadfi akhirihi, a ó máa fún un ní ẹ̀wọ̀ jazimu, ìyẹn ni pé yóò máa gba ẹ̀wọ̀ jazimu pẹ̀lú pé kí ni ó ká ha aráàfin tí ọgbẹ̀yìn rẹ̀ ń kú, ìyẹn ni pé aráàfin alárùn yẹn gẹ́gẹ́ ká ha kú gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ní ètò kọjá. Ó ti yé báyìí nísìn. Àpèjúwe rẹ̀ ni àyà tó wà nínú Quran tí Allah sọ yìí pé khalaqas samawati wal arda wa lam ya'ya bi khalqihin. Wa lam ya'ya ni ilé tí a fẹ́ lò mí báyìí. Olúwa Ẹlẹ́dàá wa ó ṣẹ̀dá sánmà, ó ṣẹ̀dá ilẹ̀ẹ́lẹ̀. Wa lam ya'ya bi khalqihinna, kò dẹ̀ kágara níbi ìṣẹ̀dá wọn. Ya'ya òun gangan ni mahallu shahid wa ń bi àyà yìí. Ya'ya ní ìpìlẹ̀ rẹ̀. Ya'ya so wọ́n á já aráàfin alárùn tó kẹ́yìn rẹ̀ yẹn wọ́n já kú. So ló wá di ya'ya, lam ya'ya. So táwa fẹ́ ṣe ìrọ́bù rẹ̀ báyẹn a ní fi'lun mudari'un majzumun bilam wa alamatu jazmihi
حذف آخره أو حذف حرف العلة لباتا كجابيو زجاني أبلاتي قسم يعرب بالحركات ìpín tí ó máa ń yí pẹ̀lú àwọn ẹ̀wọ́ insha allah tó bá wá di ní eléyìí tí ń bọ̀ a máa ṣe àgbéyẹ̀wò qismun yu'rabu bil huruf tó ṣókí báyìí ní ọbẹ̀ oge a ò ní rí jù báyìí lọ fún ti tòní mo lérò wípé ẹ̀rí nǹkan ẹyọkan tàbí méjì dìmú níbi nǹkan tí a kọ́ lónìí tó bá tún di ní èyí tí ń bọ̀ ní ẹ tún jẹ́ àpàdé lórí àkọ́tún ètò yín ètò wa ẹ̀kọ́ èdè lárúbáwá tèmi ti yín tòótọ́ Abubalkis ló ń kí yín assalamu alaikum ó dàbọ̀.